nǹkan tí mi bá fẹ́ carry mi ní post ẹ̀ but so far so good mo wá ní nǹkan yẹn kan tí mo fẹ́ sọ fún yín o èmi ò mọ nǹkan tí mo gbé mi o mi ò mọ nǹkan tí mo gbé mi fún gbogbo ẹnu tó bá fi ẹnu bàjẹ́ kàn mí gbogbo nǹkan tó mí nínú nǹkan yín àti yìí tí ò mí ni Ọlọ́run máa fi dà yín láàmú mi ò tọ́yàn mi ò wáyàn iṣẹ́ yìí tó jẹ́ ní legit iṣẹ́ tí mo ṣe yìí òun nìkan ni mo nígbàgbọ́ nínú ẹ̀ lẹ́yìn Ọlọ́run tó make mi tó made mi iṣẹ́ ọwọ́ mi ló tún gbé mi débi tí mo dé kò ń ṣe pé bí mo ń doko kiri mi ìfẹ́ mọ ẹni náà ṣá tó bá wò pé ọmọ yìí ṣá o báyìí kásà báyìí àwòdì máa tún sọ nǹkan tó ń mí nínú nǹkan yín àti yìí tí ó mì ni Ọlọ́run lọ́jọ́ yìí ló máa fi dà yín láàmú Ọlọ́run á wo bí ṣe ń struggle pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe mí bí ṣe wà yìí mo ní problem ẹ̀yìn mo dẹ̀ ń ṣiṣẹ́ mọ́tò tí mo dẹ̀ ń deliver dáadáa despite gbogbo eléyìí ẹ̀sìn ń rojọ́ náà Ọlọ́run wá wò pé mi ò rí ti yín rò ẹ rí tèmi wò gbogbo nǹkan tó mí nínú nǹkan yín àti yìí tí ó mì Ọlọ́run máa fi dà yín láàmú lórí ọ̀rọ̀ mi. Whatever anybody hear about me, if you cannot confront me with the person, ọ̀gá kò jẹra mú ẹnu tẹbí ẹ. Torí pé jẹ́jẹ́ ni wàhálà máa jókòó, lè máa lọ máa tọ́. Mi ò fẹ́ wàhálà nínú ọdún yìí, torí ẹ mo ṣe avoid everybody ni mo ṣe dá wà. Dá sí ẹ mọ̀ dẹ̀ ni mo dá tàwọn tèmi mọ̀ lórí bíbá yìí. Mo dá tàwọn tèmi mọ̀ náà lórí ẹjọ́ nítorí tọ́lọ́. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Tí anybody bá gbé stupid ẹjọ́ wá bá yín, tẹ́ ẹ bá ti lè confront mi kẹ́ pé onítọ̀hún kájọ máa wojú ara wa, ẹ má jórí WhatsApp mi o. Ẹ má pè mí o tẹ́ bá fẹ́ ṣòfò ayé. Ẹ má pè mí ẹjọ́ nítorí tọ́lọ́run. Kó ní ká kú ṣe kí ni kó jẹ́ orúkọ Father. If you want to stay with me, you stay with me. If you don't want to stay with me. Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. Desola Afod ìyẹn ìyàwó Kúnlé Afod tí a gbọ́ pé ó kó jáde nílé látàrí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin wọn ti jáde sọ̀rọ̀ o. Kí ló sọ? Ẹ wò ó, ẹ bá mi wo fídíò yìí kẹ́ jẹ́ ká jọ gbọ́ ohun tó fẹ́ sọ níbẹ̀. Bẹ́ ṣe ń wò ó, ẹ máa bá mi like, kẹ́ máa bá mi share, kẹ́ máa comment. Bẹ́ẹ̀ ni ọwọ́ tẹ́ fi ń like, tẹ́ fi ń share, tẹ́ fi ń comment yẹn ẹ ní fi gbọ́mọ sí. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ jọ̀ọ́, ẹ bá mi tẹ subscribe button yín. Ọwọ́ tẹ́ bá fi subscribe ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́, ẹ ní fi gba lẹ́tà ọ̀fọ̀, ẹ máa ní fi gbọ́mọ sí lágbára Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. Nǹkan tí mi bá fẹ́ carry mi ní post ẹ̀ but so far so good mo wá ní nǹkan yẹn kan tí mo fẹ́ sọ fún yín o èmi ò mọ nǹkan tí mo gbé mi o mi ò mọ nǹkan tí mo gbé mi fún gbogbo ẹnu tó bá fi ẹnu bàjẹ́ kàn mí gbogbo nǹkan tó mí nínú nǹkan yín àti yìí tí ò mí ni Ọlọ́run máa fi dà yín láàmú mi ò tọ́yàn mi ò wáyàn iṣẹ́ yìí tó jẹ́ ní legit iṣẹ́ tí mo ṣe yìí òun nìkan ni mo nígbàgbọ́ nínú ẹ̀ lẹ́yìn Ọlọ́run tó make mi tó made mi iṣẹ́ ọwọ́ mi ló tún gbé mi débi tí mo dé kò ń ṣe pé bí mo ń doko kiri mi ìfẹ́ mọ ẹni náà ṣá tó bá wò pé ọmọ yìí ṣá o báyìí kásà báyìí àwòdì máa tún sọ nǹkan tó ń mí nínú nǹkan yín àti yìí tí ó mì ni Ọlọ́run lọ́jọ́ yìí ló máa fi dà yín láàmú Ọlọ́run á wo bí ṣe ń struggle pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe mí bí ṣe wà yìí mo ní problem ẹ̀yìn mo dẹ̀ ń ṣiṣẹ́ mọ́tò tí mo dẹ̀ ń deliver dáadáa despite gbogbo eléyìí ẹ̀sìn ń rojọ́ náà Ọlọ́run wá wò pé mi ò rí ti yín rò ẹ rí tèmi wò gbogbo nǹkan tó mí nínú nǹkan yín àti yìí tí ó mì Ọlọ́run máa fi dà yín láàmú lórí ọ̀rọ̀ mi. Whatever anybody hear about me, if you cannot confront me with the person, ọ̀gá kò jẹra mú ẹnu tẹbí ẹ. Torí pé jẹ́jẹ́ ni wàhálà máa jókòó, lè máa lọ máa tọ́. Mi ò fẹ́ wàhálà nínú ọdún yìí, torí ẹ mo ṣe avoid everybody ni mo ṣe dá wà. Dá sí ẹ mọ̀ dẹ̀ ni mo dá tàwọn tèmi mọ̀ lórí bíbá yìí. Mo dá tàwọn tèmi mọ̀ náà lórí ẹjọ́ nítorí tọ́lọ́. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Tí anybody bá gbé stupid ẹjọ́ wá bá yín, tẹ́ ẹ bá ti lè confront mi kẹ́ pé onítọ̀hún kájọ máa wojú ara wa, ẹ má jórí WhatsApp mi o. Ẹ má pè mí o tẹ́ bá fẹ́ ṣòfò ayé. Ẹ má pè mí ẹjọ́ nítorí tọ́lọ́run. Kó ní ká kú ṣe kí ni kó jẹ́ orúkọ Father. If you want to stay with me, you stay with me. If you don't want to stay with me.